ǹjẹ́ a tún ti dé wẹ́rẹ́ bí èjì alẹ́, adékùtù bí èjì òwúrọ̀, adépápàpá bí èjì ìyálẹ̀ta. àwa òde kólókó mọ̀rọ̀kọ a ò ní kólódò mọ̀rọ̀dò, bẹ́ẹ̀ la ò ní kọ́lọ́nà ò máyé ẹ̀nà. mo kí yín ẹ kú ojúmọ́, ẹ kú ìyálẹ̀ta, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa. àtúrò àkókò tó bá ka yín mọ́, àjọṣe wa ò ní bàjẹ́, àwa láwọn máa wá, ẹ̀yin náà láwọn máa bá. yorùbá dùn ká àtótó àrèrè yorùbá dùn ká. mo ní Bùkọ́lá Ọ̀ṣunwò ni èmi jẹ́ ọmọ bíbí Owólabí lèmi ṣe. ṣàró àwọn gani mi ọmọ oníbó ẹja ṣàró gbàgbà ìyàwó àtàrúgbó ṣe lóge. èmi lọmọ ṣàró ọ̀gbẹ́ tójú tẹ̀ oníbó àwọ̀ wọ́tán ìbú gbogbo ní jẹ́ lómi. mo lẹ́ni tó bá mi dé ṣàró àwọn ga ṣokoṣoko ẹja ni wọ́n fún jẹ yẹn tó bá mi dé ṣàró àwọn ga egungun ẹja ni ó jẹ. ṣé ń gbádùn wa? ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa. ìwé bàbá wa olóògbé Ọládẹ̀jọ Òkèdíjì ni tí wọ́n pè ní àtótó àrèrè pàṣípààrọ̀ tí ṣe orí 19. ibẹ̀ náà la ó ti máa tẹ̀síwájú lónìí. ká tún ra wa létí àwọn ìbéèrè tó wà ńlẹ̀ fún àǹfààní ara wa náà ni. ká fi mọ̀ bí ẹ ṣe ń gbọ́ wa sí àti bí ẹ ṣe ń fọkàn bá wa bọ̀. ara àwọn tá a ti kà sẹ́yìn ni àwọn ìbéèrè tá a ti fi ránṣẹ́. ó wà lórí ìkànnì YouTube yìí, ẹ lọ gbọ́ kẹ́ fi ìdáhùn sí. ṣé ẹ gbàgbé ibi tá a bá dé nígbà tá a pàdé gbẹ̀yìn? Ṣítù Adarí pé ó ti ṣe bẹ́bẹ́ o, ó ti kó gbogbo àwọn mọ̀lẹ́bí aláàjì, ó ti fi ìbọn já okùn ẹ̀mí wọn. ẹ wo àfọkànsí ló lè jíjà, kò sẹ́ni tó rìn kùn lóru. ẹja máa bára wa bọ̀ torí pé ẹni tó bá lọ ló bá kú. ṣínàjà tí ó kò tó ẹni tí yọjú sí ibi tí wọ́n ti yìnbọn pa mílíọ̀nìà. kí ni ìbáyá lórí? kí ló ti ní lójújú olè lọ? kí ló yá ènìyàn lórí nínú jíjẹ́ ará ilé olè tí wọ́n yìnbọn pa? kí olúwa rẹ̀ wá sọ pé òun ò rán níbẹ̀. Ṣínà kò lọ. ọwọ́ àṣà ló sì ti wá tẹ àgbébọ̀ adìyẹ yìí. àṣà ti gbé ìyá adìyẹ lọ. èwo ló kù fún àwọn ọmọ adìyẹ? bàbá ti kú, àwọn ọmọ ti di àmúṣọfà kí wọ́n máa lọ sìngbà nínú oko olóko. ṣùgbọ́n ọgbọ́n kan ń bẹ. Mọ́ríámọ̀ kò ní ṣàìmọ̀ ibi tí mílíọ̀nìà ń fi dúkìá rẹ̀ pamọ́ sí, pàápàá owó. bí mílíọ̀nìà ti kú yìí, òun Ṣínà ló tọ́ sí láti ṣọ́ àwọn ìyàwó rẹ̀ lópó. òun ó tètè jẹ́ kí Mọ́ríámọ̀ mọ̀ pé ó nìkan ni òun lè ṣú lópó. òun kò ní nǹkan kan fi ṣàfúrátù ṣe. inú Mọ́ríámọ̀ sì gbọ́dọ̀ dùn ni wípé ayé òun kò ní di rédèrèdè. àfi tí labalábá burúkú yìí tó rìn fìrìfìrì lọ́dọ̀ Mọ́ríámọ̀. ó nìkan ló lè dá ọ̀rọ̀ náà rú, nítorí pé bí kò bá tí ì yí Mọ́ríámọ̀ lórí bóyá ni. kì í sì kúkú ṣe labalábá nìkan ló gbọ́n. bí wọ́n ti gbọ́n nílé alárinà náà ni wọ́n gbọ́n nílé ọmọ. bí òun Ṣínà jà tí ó bá da àárín labalábá àti Mọ́ríámọ̀ rú ńkọ́? èwo tilẹ̀ ní òun ṣẹ̀ṣẹ̀ máa ṣèyọnu àti da àárín wọn rú sí. bí òun bá kúkú pa labalábá ńkọ́ tí ẹnikẹ́ni kò mọ̀ bó ti ṣe kú? aré tètè ni Mọ́ríámọ̀ ó máa sábọ̀ lọ́dọ̀ òun, nítorí àyà rẹ̀ yóò já aré kọjá. ẹ̀rọ̀ wọ́rọ́ báyìí ni Mọ́ríámọ̀ ó fi di ìyàwó òun. ẹni tó ní àgbọn ló ní omi inú rẹ̀. owó mílíọ̀nìà tí Mọ́ríámọ̀ yóò mọ ibi tí ó wà yóò sì di ti òun. ṣùgbọ́n ó gba ìsọ̀. òun kò ní jìnnà sí Mọ́ríámọ̀ mọ́ látòní gan-an ni. bí kọ́bọ̀ kan bá sì ṣẹ́kù sí òun lọ́wọ́, Mọ́ríámọ̀ ni òun ó máa fún nígbàkúùgbà. òun ti kìlọ̀ fún Àlàbá tẹ́lẹ̀, ṣùgbọ́n ikú tí yóò pa á kò ní jẹ́ kí ó gbọ́. a kì í mọ̀ ṣá, níṣe tí Àlájì kú yìí, Labalábá lérò pé kò ní dára kí wọ́n tún máa rí òun lọ́dọ̀ Mọ́ríámọ̀. ó lè má débẹ̀ mọ́, a kì í mọ̀. bó bá wá takú tó tún lọ sọ́hùn, ọkùnrin tó bá torí obìnrin kú ni, ibi ọmọ gbà wáyé náà lọmọ tún gbà lọ ni. ẹni tí kò bá ní jẹ́ ká ṣe tẹ́ni bí a bá yẹjú rẹ̀ kì í ṣẹ̀ṣẹ̀. ayé kálukú ni kálukú kúkú wá. ó dìde nílẹ̀, ó mú ẹ̀wù rẹ̀, ó gbọ̀nà ilé Aláàjì Sàmínù olóògbé. àwọn ọkọ ìyàwó díẹ̀, àbúrò ọkọ tí yóò ṣùpó lẹ́yìn ikú ọkọ, ẹni tí yóò jogún Aláàjì ẹ̀gbọ́n rẹ̀, àwọn sàngàn díẹ̀. ẹnu ọ̀nà ló ti padà nígbà tí ó bá òkú mẹ́ta tó ṣe wọ́lọ́wọ́lọ́ kalẹ̀.
wọ́n ṣe wọ́rọ̀kọ̀wọ̀rọ̀kọ bí òkú jagunjagun lójú ogun nígbà tí ìjà bá dé ojú akọ. èyí bú àyà ó gọ̀ǹtìọ ó padà bìrí ó sì fi ìbínú kọrí sí ilé Àlàbá láì mọ ohun tí ó tún darí òun síbẹ̀. ó ṣàmọ̀ pé pípa ni òun ò pa labalábá irú àlàyé yòówù tó lè ṣe àlàyé kì í kún agbọ̀n. orí ìkọkàndínlógún parí ètí bàbá pé ní pàṣípààrọ̀ kábọ̀ sí abala he ìrọ̀lẹ́ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ lọ́nà àjò orí ogún ẹkùn mẹ́ràn. ibi tí Àlàbá ti fẹ̀yìn lélẹ̀ tó ti ń níran ìgbésí ayé rẹ̀ bọ̀ ní ẹnìkan kan ṣílẹ̀kùn pìrí. Àlàbá kò tilẹ̀ fiyè sí onítọ̀hún ti wọlé tán kí Àlàbá tó rí i. bí ó ti rí i ni ó rántí ọjọ́ wéréwéré nítorí pé láìpẹ́ yìí náà ló sọyè dé ọ̀dọ̀ Fọ̀ràwáì. Àlàbá òkú àfẹ́kù o akú ìdèlé ẹ̀kọ́ ara fẹ́ra kù Fọ̀ràwáì. ibo sì leléyìí tún ti wá yọ wá nígbà tí òun ronú bí òun ṣe yọ kúrò nínú gbogbo ohun tí ó wà lẹ́yìn. ó rántí pé kété tí òun kúrò lọ́dọ̀ òdì ẹ̀wù ni òun rí kẹ́yìn. òun sì ní ẹnìkan tí òun ò tilẹ̀ fẹ́ rí nísinsìnyí àti láéláé mọ́ pẹ̀lú Fọ̀ràwáì. ó tún rán àwọn létí Adékúnlé àti Dékẹ́ àti Authority. kí ló wáá ṣe? ara Àlàbá kò balẹ̀ ìbànújẹ́ rẹ̀ ti fò lọ. ó dìde jókòó lórí ibùsùn rẹ̀. ẹ mà ṣeun o ẹ kú ọ̀rọ̀ ènìyàn. ó mà rí ẹni bá ọ ṣe àgbélépọ̀ tá rẹ yìí o. ó ti tún rẹ́yìn ọ̀tá rẹ mìíràn. Sámínà tó ti kú. bí òdì ẹ̀wù ti kú níjọ́sí. bí Adékúnlé ti kú lẹ́yìn náà. òdì ẹ̀wù tó gbà ọ́ sílé. Adékúnlé tó kọ́ ọ níṣẹ́ mẹkáníìkì kí o ṣáà máa pa gbogbo wọn. ó tún pa ọmọ tí Dékẹ́ bí. lẹ́yìn náà ó tún fi ìrònú pa Dékẹ́ fúnra rẹ̀. wọ́n ṣú Dékẹ́ lópó fún Authority. ó ò jẹ́ kó fẹ́ bẹ́ẹ̀ ni ò sì ní fẹ́. Sámínù tó sì tún gbà ọ́ sìn lágbàlagbà ó tún rán ọ sọ́run. ẹ wò ó Fọ̀ràwáì gbogbo sinmi náà Àlàbá mò ń bọ̀. Authority ló rán mi sí ọ. wípé gbogbo owó tí ìwọ pẹ̀lú adarí pọ́n jọ kó ní báǹkì làrẹ́ òun retí kí o máa kó bọ̀ lọ́dọ̀ òun o. òní ni pẹ̀lú kò gbọ́dọ̀ dọ̀la sọ́wọ́ rẹ̀. bí bẹ́ẹ̀ kọ́ ilẹ̀ ọlá kò ní ṣú tí o fi lọ jábọ̀ fún Àlàjí o. ó ní kí n sọ fún ọ pé kí o máa bá mi bọ̀ ni. èmi ni mo sọ pé kí o jẹ́ kí o máa bọ̀ fúnra rẹ nítorí mo mọ̀ pé owó náà lè máa wà lọ́wọ́ rẹ níhìn-ín. ibikíbi yòówù tó wá wà lọ kó fún Authority kílẹ̀ tó mọ́ o kó o má lọ fojú kan mílíọ̀nìà lọ́rùn lọ́la. Fọ̀ràwáì 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 ti jáde. Authority sì tún wẹ̀. ibo ló ń tún wà? Dékẹ́ ti kú. nígbà wo? Fọ̀ràwáì kò dúró débi tí yóò dáhùn ìbéèrè. Àlàbá gan tilẹ̀ béèrè ìbéèrè ọ̀hún jáde ni. bí Fọ̀ràwáì ti lè dúró ó lè béèrè ni. àmọ́ ẹbọ kan kò lè le kó kọjá ikú. Àlàbá tún fẹ̀yìn lélẹ̀ lórí ibùsùn rẹ̀. ìrònú rẹ̀ wá yàtọ̀ sí ti ayé àtẹ̀yìnwá. ìrònú ọ̀nà àti lọ ló kù lílọ ló yá yẹn. ó lọ nílẹ̀ yìí kì í ṣe pé àlejò. kí náà ní gbẹ̀yìn bọ̀ yìí kàrí lílọ. ìlọ ń yá oníbodè àtàdí. Àlàbá ń finú tagbọ́n. ó ronú bí òun ti ṣe lè jáde nílùú. owó tó wà lábẹ́ mátírẹ́sì òun ò dá sí méjì ló kù kí òun kó apá kan fún àwọn ìyàwó Àlàjì tí òun sì kó èkejì sá lọ. èwo tilẹ̀ ní òun kó ìdajì lọ sí. díẹ̀ péré ni òun mú nínú owó náà. àwọn ìyàwó Àlàjì ni yóò ní ìyókù. Sámínù ti jìyà ikú. ohun Àlàbá náà ó sì jìyà ìṣẹ́ díẹ̀ ìṣẹ́ àti ìyà. owó ọkọ̀ lásán ni òun ò mú dání nígbà tí òun ò bá jáde. ṣùgbọ́n ilẹ̀ ọlá kò gbọ́dọ̀ mọ̀ bá òun nílùú àfi bí òun bá fẹ́ kú ikú oró. ó tún lè jẹ́ ikú ẹ̀sín pẹ̀lú. orí ìrònú yìí ló wà tí Ṣínà jà tí ó fi wọlé. ìbọn ìléwọ́ kan wà lọ́wọ́ rẹ̀. Àlàbá wòkè kí o wọlẹ̀. àdúrà tí o bá fẹ́ gbà kúnlẹ̀ kí o máa gbà kíákíá báyìí nítorí pé òṣùwọ̀n rẹ ti kún. ọjọ́ ikú rẹ sì pé lónìí. o rò pé Mọ́ríámọ̀ lè gbà pé kí o ṣúpọ̀ òun. o ò fi lọ́kàn balẹ̀. ọkọ rẹ̀ kú táìkú ó gbalé rẹ̀ lọ. ó lọ sọ pé kó fẹ́ ọ ó kọ̀ fún ọ ó bá ta á níbọn pa.
ó ṣojú Sàfúrátù ló bá pa òun náà. Ó sì tún pa ọmọ kékeré jòjòló ẹ̀jẹ̀ ọ̀run nítorí ìkúnlẹ̀ abiyamọ. Ìwọ wá fẹ̀yìn lélẹ̀ nínú ilé òun mú fàájì. Ìwọ pẹ̀lú wọn ni yóò jọ dé ọ̀dọ̀ Aláàjì lálẹ́ òní. Ọlọ́run ó máa bá yín dájọ́ ọ̀hún lọ́hùn. Àlàbá dìde jókòó, àárẹ̀ hàn lójú rẹ̀, ó rẹ̀ láti inú wá ni. Bí ó sì ti ń wo ìbọn ọwọ́ Ṣínà nígbà tí Ṣínà ń sọ̀rọ̀, ogun akọ́ bẹ̀rẹ̀ sí ṣẹ́ ní gbogbo ara rẹ̀. Ìkì mẹ́ta ló kù nínú ìbọn yìí. Ìwọ ni yóò gba àkọ́kọ́, tí adarí pọ́n ní èkejì. Èmi fúnra mi ni n ó yin ẹ̀kẹta jẹ. Àlàbá kò lè fọhùn nítorí ohùn rẹ̀ há. Ó ṣá gbìyànjú tipátipá, ó sì béèrè pé Mọ́ríámọ̀ kú àbí kí ló wí. Pẹ́ ò. Ṣínà yìnbọn ọwọ́ rẹ̀. Kò dúdú bíi pé ènìyàn pàtẹ́wọ́ lọ. Lẹ́sẹ̀kẹsẹ̀ Àlàbá fò sókè, ó sì balẹ̀ gidigidi lórí ibùsùn rẹ̀. Ẹ̀jẹ̀ sì bẹ̀rẹ̀ sí tàn kálẹ̀ lórí ibùsùn. Gbogbo aṣọ orí ibùsùn ti rẹ gbedegbede. Ẹ máa lọ bá ara yín lọ́hùn. Ẹjọ́ yín kọjá èyí tí aráyé lè dá. Ẹni tí yóò bá yín dá ni mo fi ránṣẹ́ sí yẹn. Kí n lọ sí Yékẹ́mi náà, kí n lọ bá Ṣítù Adárípọ́n. Òun pẹ̀lú rẹ̀ ni wọ́n ṣiṣẹ́ tí Àlájì ti torí rẹ̀ kú. Yóò mọ ibi tí owó ọ̀hún wà. Bóyá ó tilẹ̀ ti ná nínú rẹ̀. Ọ̀wọ́ èyí tí ó ti ná ni yóò ṣe ànámọ́ fún un. Kí òun náà lọ kojú Àlájì lọ́hùn. Bàbá tún ṣe àmì sí ibi, ẹ̀ka tún bọ́ síbi ègé tó tún tẹ̀lé. Òru ti ru. Ṣítù Adárípọ́n dìde ní yàrá rẹ̀ nínú ilé èrò ní agbẹ̀dẹ̀gbẹ̀dẹ láàrin ìlú Ifẹ̀. Ọkàn rẹ̀ wá dúró gbẹngbẹng báyìí, ọwọ́ rẹ̀ kò gbọ̀n mọ́. Kí òun wá kọrí sí ilé Àlàbá. Òun kò ní jẹ́ kí ó mọ̀ pé òun ti pa àwọn ìyàwó Àlájì àti ọmọ rẹ̀. Òun ò sọ fún pé òru yìí ni ó yẹ kí àwọn sá kúrò nílùú, pé kí ó kó owó ọ̀hún wá, kí àwọn jọ lọ kó fún àwọn ènìyàn Àlájì. Àìmọ̀ ìbòsí ké ni kò ṣeé jó. Òun ò ké ìbòsí tí Àlàbá ó lè jó. Yóò kó owó náà jáde. Ibẹ̀ gan ni òun ò pa á sí. Níbi tí ó bá ti kó owó náà jáde, òní yìí gan ni ọkọ àti àlè àti ìyàwó yóò fojú kan ara wọn lọ́rùn. Ọtí ń pa á ní tòótọ́, ṣùgbọ́n kò pa iye mọ́ nínú. Ó sì ń tẹ̀ mọ́ ara rẹ̀ létí pé kì í ṣe pé orí òun dàrú, ṣẹ̀ríà ni ohun tí òun ń ṣe. Ọwọ́ ọlọ́pàá kò lè tẹ òun. Ṣé bí òun ti ṣe ti ilé mílíọ̀nìà, ẹnikẹ́ni kò rí òun. Bẹ́ẹ̀ náà ni òun ò ṣe eléyìí tí òun ò yọ fódá. Ìjáfara ni ewu lè wà nínú rẹ̀. Òun kò ní jẹ́ kí ilẹ̀ mọ́ bá òun nílùú. Òun ò sì ní fipá jalè mọ́ láéláé. Ó lè pẹ́ ni ayé ń bọ̀ wá dára fún òun. Ibi tí ẹnikẹ́ni kò ti mọ òun rí ni òun ò sá lọ, tí òun ò máa lọ gbádùn owó òun. Ó wo ilé Àlàbá lọ́ọ̀kan, ó súnmọ́. Bí ó ti dé ojú wíńdò, ó ní kí òun yọjú wọnú ilé, kí òun kí Àlàbá bí ọ̀rẹ́, kí òun yára bẹ̀rẹ̀ sí tàn. Ǹjẹ́ kí ó kọ sí i ni ó gbọ́ pẹ̀ù ìbọn. Ó ṣíyán, kò dúró gbọbẹ̀. Ta ló sì tún wá pànìyàn níyìn? Èyí kò ṣáà gbọ́dọ̀ gbọ́n lọ́wọ́, kò gbọ́dọ̀ gbọ́n lẹ́sẹ̀. Bóyá labalábá yìnbọn fún ìdí àtòrì nìyẹn. Bí ìjà bá ti dé sáàrin wọn nítorí owó òun, bóyá ìdí àtòrì ló sì yìnbọn fún labalábá. Bóyá ẹlòmíràn ni wọ́n tilẹ̀ pa pátápátá. Bóyá àkóbá ni wọ́n fi ìbọn náà ṣe fún labalábá. Ohun yòówù tó lè jẹ́, nígbà tó bá yá yóò ní ìyanjú. Ṣùgbọ́n kí o máa sá lọ báyìí ná, ohun tí a kò jẹ kò gbọdọ̀ rùn lọ́nà fún ẹni. Ó tẹsẹ̀ mọ́rìn pé òun kò ní dákún èyí tí Ọlọ́run ti bá òun bàṣírí rẹ̀. Fà ó ń lọ. Ẹlẹ́rù ló yẹ kó gbé ẹrù rẹ̀. Mọ̀jàmọ̀sáálà á máa kin. Iye yòówù tí òun bá rí ní abà olóró, òun lọ kó, òun sì forí lé ibikíbi tí ó bá ṣe é lọ. Ẹni tí kò bá tíì kú lè kọ́lé alájà 12. Ó lè rọ́kọ̀dà sọ náà ó tó 30. Dájúdájú yóò jẹ ẹran tó ju erin lọ. Kò tilẹ̀ tún ya ilé èrò ní agbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ mọ́ tí ó fi jáde nílùú. Kò mọ ohun tí ó ń jẹ́ kí àyà òun máa já pé bóyá òun lè pàdé ẹnìkan tí yóò sọ pé ara wọn nìyí. Ó kọrí sí abà olóró. Pákílà aṣọ ń palẹ̀ ogun mọ́. Bàbá tún dá ibi o níbi tá a tún fẹ́ kà báyìí. Àlàbá balẹ̀ lórí ibùsùn rẹ̀,
kò gbọ́ nǹkan tí Ṣínà Àjàtí ó ń wí lọ ṣùgbọ́n mọ̀ pé ó ń jáde lọ a jẹ́ pé òun kò tíì kú síbẹ̀síbẹ̀ kò gbìyànjú àti dìde nítorí àárẹ̀ fẹ́ máa mú ọmọ ẹni kò sì mọ bí Ṣínà yóò tún padà bí Ṣínà bá padà tí ó bá bá òun lórí ìjókòó kò ní ṣe àṣìta nígbà náà kò ní tàsé lẹ́ẹ̀kejì kò dájú pé ìbọn yìí bá òun níbi tí ó nira bí òun kò bá sì tètè dìde tí ẹ̀jẹ̀ bá dà púpọ̀ lára òun ikú náà ni nítorí náà ó rápálá dìde ó yà á lẹ́nu pé oró ọta kò mú òun ó fọwọ́ kan èjìká rẹ̀ níbi tí ọta gbé bá a ó rí i pé ó kàn kọjá lára ẹran ni kò dé ara eegun rárá jíjó lásán ni ọta náà jó òun ó tètè dọ́gbọ́n àti dá ẹ̀jẹ̀ náà ibi tí ọta ti jó ń ta ṣùgbọ́n lẹ́yìn akitiyan gidigidi ó dá ẹ̀jẹ̀ náà Àlàbá mọ̀ pé ọ̀rọ̀ yìí wá kúrò ní ọ̀rọ̀ ẹ̀fẹ̀ ó pinnu pé wéréwéré ni òun ó kúrò nílùú nítorí authority nítorí Fọ̀ràwáì nítorí Ṣínà Àjàtí ó tún rántí Ṣítù Adárípọ́n Ṣítù àti Ìdí Àtòrì bí òun bá fi Ṣítù sílẹ̀ ní Aba Olóró Ṣítù yóò dá sá lọ nígbà tí ó bá yá tí òjò ti rọ̀ bo ọ̀rọ̀ yìí tí ènìyàn ti gbàgbé pátápátá Ṣítù lè tún yọjú bí Fọ̀ràwáì ti ṣe lẹ́ẹ̀kan àìròtẹ́lẹ̀ ni òun ó tún rí òru òní gan ni òun ó dènà àgbákò àìròtẹ́lẹ̀ tí ó lè ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú yìí kí ìwádìí tó lè ṣeé ṣe òun ó ti pa Ṣítù Adárípọ́n òun ó ti padà sí ìlú òun ó sì ti sá lọ kí ilẹ̀ ọ̀la tó mọ́ oògùn ẹ̀tẹ̀ nìkan ló ṣeé pa ẹ̀tẹ̀ òkú ajá kì í gbó òkú ẹṣin kì í ta Ìdí Àtòrí ti wí bẹ́ẹ̀ rí àbí ta ló tilẹ̀ sọ bẹ́ẹ̀ irọ́ tilẹ̀ ní àbí òótọ́ pé Mọ́ríámà àti ìyáálé rẹ̀ àti ọmọ rẹ̀ ti kú irọ́ yà ni Ṣínà ń wá ẹjọ́ tí yóò rò kí ó tó pa òun ni kí òun tó sá lọ ó yẹ kí òun lọ sọ fún Mọ́ríámà pé kó lọ kó owó inú mátírẹ́sì òun Ṣínà ń dá àyà já òun ni tàbí kò sì fẹ́ kí òun kówó fún àwọn ènìyàn mílíọ̀nìà ó pinnu láti dé ilé mílíọ̀nìà bí òun bá ti kúrò nílùú láéláé òun ò tún bá àwọn ènìyàn kéèyàn rìn mọ́ ẹni tí kò bá wọn rìn ti ṣe lè bá wọn daṣẹ́ pọ̀ ó bọ́ ẹ̀wù tí ẹ̀jẹ̀ ti rẹ ó mú òmíràn wọ̀ ó kọrí sí ilé aláìsí Sámínù mílíọ̀nìà Sámínù tó gba ikú òun kú pàṣípààrọ̀ òun lọ́nà ọ̀run tó kí ni Àlàbá bá nílé mílíọ̀nìà ó débẹ̀ àbí ò débẹ̀ ojú ìwé okòólérúgba-ó-dín-mọ́kànlá ni page 209 ibẹ̀ la dé gẹ́gẹ́ bí bàbá wa olóògbé Ọládẹ̀jọ ṣe pé àkòrí ogún yìí tí wọ́n pè ní ẹkùn mẹ́ran atótó arére ni o Yorùbá dùn ká ṣé ẹ rí pé nǹkan kí sẹ́sẹ̀ ràgó ó jẹ́ wọn ló jẹ́gun bó o sọnù wọn ló sẹ́ran nù ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa Bùkọ́lá Ọ̀ṣunwò lórúkọ tí èmi jẹ́ Owólabí ní bàbá tó bí mi lọ́mọ Ṣàró àwọn ọ̀gá ni mí ọmọ oníbò ẹja Ṣàró gbọ́gbọ̀n yíyàwó àtàrúgbó ṣe lóge èmi lọ́mọ Ṣàró ọ̀gbẹ́tòjò tẹ̀rùn oníbò àwọ̀ ọ̀wọ̀ tán ibi gbogbo ní jẹ́ lómi lómi ìpàdé wa wọ̀ bí ọjọ́ rọ̀. Thank you.